Hello. Ẹ̀yin èèyàn mi, ó ga ọ́, wọ́n ní lánàá kábíyèsí pé àpéjọ sí ààfin, ó àdírẹ́sì gbogbo ààfin. Wọ́n ní bó ṣe ká lára, bí wàhálà tó ń fún Naomi ṣe ká òun lára. Pé torí ẹ̀ ló ń ṣe pé ó ní kí Naomi máa bọ̀. Ó lóun máa àdírẹ́sì àwọn pípù yẹn níṣojú Naomi. Kí Naomi Naomi lè balẹ̀ pátápátá. Kó má rò pé bóyá ìfẹ́ èké lòun ń fún lòun ní sí. Pé ìṣojú ẹ̀ lòun máa ti sọ gbogbo nǹkan tí ó ń rùn lẹ̀. Kó lè mọ̀ pé òun mìíní nǹkan tó òun mìíní. Wọ́n ní bó ṣe pé gbogbo àti gbogbo àtọkùnrin àtobìnrin àtàwọn alàgbà àtàwọn security àti everybody àtàwọn olórí láàfin. Wọ́n ní ọ̀rọ̀ yẹn dá lórí àwọn alàgbà àtàwọn òjòyè àti àwọn olórí láàfin. Pé ju gbogbo ẹ̀ lọ, pé ní Naomi bó ṣe wà yẹn. Pé Naomi ò gbọdọ̀, pé òun ò ní lajú òun lẹ̀ kí Naomi lọ kúrò láàfin. Wọ́n ní wá wò gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní, ó ní everywhere ó dákẹ́. Ó ní òun kò ní jẹ́ kí Naomi kúrò láàfin yìí. Àti àwọn alàgbà àti àwọn ẹbí àti gbogbo everybody lòun bá sọ yìí. Pé kò ń sọ the right thing fún yín. Pé Naomi tẹ̀ ń wò yìí. Àwọn kan ní nǹkan tí Naomi sọ ló ń gbọ́ o. Ogun ló ń ṣe o. Ogun ló ń ṣe kíní. Ó ní kán wò wọ́n ní gbogbo anybody tó bá ti jẹ́ ọba nílùú. Gbogbo òun ò lè discriminate any religion, everybody. Ó ní òun dẹ̀ gba Ọlọ́run gbọ́ bó ti tọ́ àti bó ṣe yẹ. Ó lò tóun lè jẹ́ oníṣẹ̀ṣe pé ṣùgbọ́n tóun bá mú tọlọ́run kúrò nínú ayé òun àbí nínú ìwà òun àbí nínú ìṣe òun àbí nínú kí ló ń jẹ́, that is nínú ààfin kingdom òun. Pé nínú kingdom òun, pé tóun bá gba Ọlọ́run láàyè nínú kingdom òun. Ó ní kí lòun wà láyé fún. Ó ní iṣẹ́ Olúwa ó ń tẹ̀síwájú. Ó ní òun dẹ̀ dúpẹ́ tó Ọlọ́run fi irú bí Naomi fi ta wọn lọ́rẹ. Báwo ló ń ṣe máa lajúlẹ̀ pé kóun tàánù. Òun ò ní fi Naomi sílẹ̀ kan báwọn lè lọ. Òun ò lè lé Naomi kúrò láàrin. Kò sẹ́ni tó lè lé. Ó ní nǹkan tó ń sọ ní pé kò sẹ́ni tó lè lé Naomi kúrò láàfin. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní àwọn onínúure wọ́n pàtẹ́wọ́. Àwọn kan ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bínú, wọ́n ń wòra wọn lójú. Ó ní kò kàn òun. Wọ́n ló tún tẹ̀síwájú, ó tún sọ pé kán jẹ́ kí ààfin yìí kó wà ní bó ṣe yẹ kó rí. Ẹ má bà ààfin jẹ́ fóun. Wọ́n ló tún sọ síwájú sí pé ṣé rí Naomi tẹ̀ ń wò yìí. Ó wá tún nǹkan ṣe láàfin. Tó wá bóun ṣe ń wo bí Naomi ṣe wà láàfin. Ó ní tẹ́ bá wo ọmọdé àtàgbà tọkùnrin àtobìnrin. Ó ní ẹ̀ bá ṣe inú níbí inú ẹ̀ látòkè délẹ̀. Ó ló máa ń wìn nìní. Ìyẹn lòun fi gbà pé Ọlọ́run ló rán ọmọ yìí wá sáàfin. Ó ní kí là ń wí kí là ń sọ. Ó ní bí Naomi ṣe wà yìí. Ó ní gbogbo ẹbí òun pátápátá. Òun àti wọ́n ti jọ sọ, wọ́n ti jọ jíròrò pé Naomi kó má jẹ́ kí wọ́n lé Naomi lọ kúrò láàfin fún. Ó ní tóun bá ṣe bẹ́ẹ̀, tóun bá gba ìgbàkúgbà yẹn láàyè, ó láwọn ẹbí òun kan bínú sóun. Kì í má ṣe kékeré. Wọ́n ní Naomi bó ṣe wà yẹn. Pé ẹ jẹ́ kí gbogbo èèyàn kó máa bọ̀wọ̀ fún. Ẹ máa bọ̀wọ̀ fún torí èèyàn ọ̀tọ̀ ni. Ó ní torí èèyàn ọ̀tọ̀ ni. Ó ní kí ló dé. Ó ní láti ìsinsìnyí tóun sọ̀rọ̀ lọ. Ó ní kó má ṣe jẹ́ kí Naomi kó kúrò láàfin. Ó ní bí Naomi ṣe máa lọ tó máa bọ̀, tó ń lọ tó ń bọ̀. Ó ní ìjọ́ tí Naomi máa kúrò tó bá tún sọ pé òun kúrò láàfin, òun tún padà sí Àkúrẹ́. Ó ní gbàdúgbàdú máa gbowó àgbàdo lọ́wọ́ òun àti wọn. Ó ní láti jọ́ yìí
òun wá ọ̀nà láti jẹ́ kí wọ́n kí lòun ìjọ òun lòun fẹ́ sọ àsọyé fáwọn pípọ̀ yìí kán lè mọ decision o. Ó lóun decide lẹ́ni pé Naomi kán má lé Naomi lọ kúrò fún òun láàfin. Kì í ṣe kékeré o. Ó tún sọ síwájú sí i, ó ní ìmọ̀ gbogbo ọ̀tá ti dasán o. Ó ló ti dòfo o. Ó ní nǹkan tóun fẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe fún òun. Ó ní kẹ́ má wá ìṣubú òun. Ó ní tẹ́ bá wá ìṣubú fún òun àbí kẹ́ wá ìṣubú Naomi. Ó ní ààfin yóò lè onírójú kò níra yìí. Nǹkan tẹ́ mọ̀ ni. Ó ní ẹ bá máa sá kólóbá kiri ní gbogbo everywhere. Ó ní kò ní jọ́ because òun ò ní yé máa wà lẹ́yìn Naomi. Nítorí Naomi láyé òun lọ́kàn òun. Tí nǹkankan bá ṣe Naomi, bóun ti sọ fún Naomi pé nǹkankan bá ṣe pé òun àti Naomi náà jọ ń lọ. Torí Ọlọ́run ó ti dá àwọn méjèèjì papọ̀. Ó ní they are meant to be forever. Ẹ má wulẹ̀ dára yín láàmú náà. Wọ́n ní kábíyèsí sọ̀rọ̀. Ó ní kí lẹ̀ ń dára yín láàmú fún. Pẹ̀lú ẹ̀. Ó ní jẹ́yìn tó ń sọ pé ká ṣe meeting. Ó nítorí Naomi. Ìgbà tó ń gbọ́ pé Naomi pé wọ́n ló wà ní hospital. Bóun ṣẹ̀ṣẹ̀ dé ni o. Ó lóun ṣẹ̀ṣẹ̀ dé níjọ́ yẹn. Ó ní ṣe tẹ́ bá gbàgbé. Ó láwọn méjèèjì jọ travel. Wọ́n ní bó ṣe délé ni Naomi wá sọ pé Naomi pé ó fẹ́ǹtì ó ṣe kinní kan pé ojú ẹ̀ ṣe kinní. Ó wà lọ hospital. Tẹ́ bá gbàgbé ó ní kíákíá lòun tún kó sínú mọ́tò. Ó yá driver ó yá lákùrẹ́. Ó nígbà tẹ́ gbọ́ pé òun tún ti jáde ṣé bí gbogbo yín lẹ̀ forí jápá tẹ̀ forí ọwọ́ járe pé ó tún ti lọ sí Naomi, ó tún ti lọ sọ́dọ̀ Naomi. Ó ní bẹ́ẹ̀ ló ṣe máa rí. Bẹ́ẹ̀ náà ló ṣe máa láti gbà yìí láti títí láéláé. Ó ní kẹ́ yé dára yín láàmú. Ẹ yé dára yín láàmú torí Naomi tí kankan bá ṣe Naomi pé òun náà ń tẹ̀lé ni. Wọ́n ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní wòra wọn. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní wò. Wọ́n láwọn olólùfẹ́ nǹkan tó òun sọ. Àwọn tó fẹ́ kí ààfin kó máa tẹ̀síwájú. Ó ní àwọn èèyàn náà pàtẹ́wọ́ tínú wọn dùn. Ó ní bẹ̀rẹ̀ tẹ́ bá wo gbogbo ojú. Ó ní òun kẹ̀wọ́n owó. Ó ní bóun ṣe wojú gbogbo wọn. Ó inú wa bí gbogbo àwọn lórí. Inú ń bí wọn. Ó ní wọ́n bá bínú wọn bá ṣe. Ó ní tó bá ṣe dáadáa màá mọ̀ ipò ṣe dáadáa. Ṣùgbọ́n tó bá sọ pé ó fẹ́ máa ṣe inú níbí ní sí Naomi. Ó lóun máa kọjú ìjà sí i. Ó ní tẹ́ bá ṣe dáadáa ó lè rójú rere òun. Ó ní ṣùgbọ́n tẹ́ bá sọ pé kinní. Ó ní ẹ má sọ pé òtúmọ̀ kan ṣe òun tó wọn kọ́kọ́ ṣe òun mọ̀ nǹkan tó òun sọ. Wọ́n ní dẹ̀dẹ̀ yín dẹ ikú dẹ̀ ń dẹ dẹ̀dẹ̀. Ó ní òun lọ rọ yín láàfin. Wọ́n ní wọ́n pàtẹ́wọ́ pa àwọn olólùfẹ́ nǹkan tó òun sọ. Ṣé má sọ pé àwọn olólùfẹ́ Naomi. Àwọn kan wà nínú ààfin tó fẹ́ kí ìlọsíwájú dáadáa kó máa bá ààfin. Àwọn kan dídì wà ń bẹ̀ pé káwọn dàrú káwọn lè tètè jọba. Nǹkan tó Ọlọ́run lọ́wọ́ sí ẹni tó bá lọ fi fọ́ọ̀sì ṣe àjẹgbà àtúnjẹwé ìyá pẹ̀lú ẹ̀. Ẹ̀yin èèyàn mi tẹ́ bá ní opinion tẹ́ fẹ́ ṣe ẹ bá mi fi sí comment section because ọ̀rọ̀ yìí ó kàn jẹ́ pé mi kò tiẹ̀ dùn lẹ́nu mi di wí tán sọ pé kábíyèsí àdírẹ́sì wọn. Wọ́n ní gbogbo aṣọ kọ́là ń sá lórùn. Gbogbo àṣà wọ́n ní tẹ́ bá dé ààfin sìn pé rògbòdìyàn ojú òtójú ara ò bára mu ojú ò bára mu gbogbo wọn kàn ṣe kàtìkàtì nǹkan tó ń wọn náà ṣe. Wọ́n ní kábíyèsí wọn sọ pé tóun bá fojú sílẹ̀ àbí kóun kàn gbójú kúrò ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n máa bá fi jẹ́ bò. Ó ń torí ẹ̀ ní kábíyèsí ṣe ni òun pé ìpàdé yẹn lánàá. Wọ́n ló sọ̀rọ̀ ó discuss wọ́n sọ gbogbo ẹ̀ fúnra wọn. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé o ẹ fi tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run adájú lórí wa. Jésù Olúwa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí bá share tẹ́ ẹ̀ bá mi like tẹ́ ẹ̀ bá mi subscribe. Jésù Olúwa wa àmín.